Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí, Ọjọ́rú Wednesday, ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lágbọn epo rọ̀bì, iléeṣẹ́ NNPC ti sọ̀rọ̀ lórí ìròyìn tó ń jà ròhìnròhìn pé epo bẹntiróòlù rẹ̀ kò dáa rárá. Kyari ní ọ̀rọ̀ tó ń jà ròhìnròhìn kiri ọ̀hún jẹ́ eré lásán àti ìfigagbága lágbọn kárà-kátà. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ NNPC kò gbé epo kankan wọlé lọ́dún yìí. Ó polongo rẹ̀ pé ọ̀rọ̀ sísọ tako iléeṣẹ́ ọ̀hún kò gbọdọ̀ wáyé mọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà. Iṣẹ́ ìbánikẹ́dùn ti bẹ̀rẹ̀ sí ní lọ sọ́dọ̀ àwọn ẹbí kìnìún ẹ̀yà Niger Delta ìyẹn Olóyè Edwin Clark lẹ́yìn ikú rẹ̀. Ààrẹ ní ìtàn kò ní gbàgbé rẹ̀ gẹ́gẹ́ bí aláàbò àwọn ènìyàn Niger Delta. Àtíkù, Obi, Ọbásanjọ́ àtàwọn míín ṣe ìdárò rẹ̀. Lágbọn ètò ìdájọ́, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fìdí Ọba Ghandi Ọláoyè múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ti sìnkú alága ìjọba ìbílẹ̀ Ìrèwọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Rẹ̀mí Abbas, tí wọ́n gbẹ̀mí ẹ̀ níbi wàhálà tó wáyé níbẹ̀. Ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀-èdè yìí ti kéde ọjọ́ kẹwàá oṣù kẹta March 10 gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò gbọ́ ẹjọ́ tí Anyanwu pè tako ẹgbẹ́ òṣèlú PDP. Ìròyìn amúlùúdùn, Portable ti kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí alárùn ọpọlọ tó ń gba ìtọ́jú lọ́wọ́ pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe ń wá a. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan, Atalanta àti Monaco ti já kúrò nínú ìdíje UEFA Champions League. Orí kó Bayern Munich yọ. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.